bá jẹ́ wọn rápẹ̀rẹ̀ ọmọ àfa lára rẹ̀ tó bá ti bẹ̀rù Ọlọ́run. wàlá takadana bilqawli. gbogbo obìnrin mi ẹnu wọn gbọ́rọ̀, gbogbo ọmọ ẹlòmíì kò sí ní tí ó lè sọ, ọmọ aláṣírí ni wọ́n ẹnu rẹ̀ ò gbọ́dọ̀ gba gbogbo ọ̀rọ̀. fayatma alladhi bi qalbihi marad. mọ́ta ẹ̀láńdẹ̀ ọ̀rọ̀ nítorí àwọn ti gbàgbé tó ọba sọ òun ẹ́fídẹ́ǹsì wà pé àwọn àfáàní tí ọba ní ipò rí bẹ́ẹ̀ kò ní sọ bẹ́ẹ̀. wa qulna qawlan ma'rufa. èyí tó bá fi sọ tí ọ̀nà ìtọ́jà ní kọjọ́ jáde lẹ́nu rẹ̀. wa qarna fi buyutikunna. kò yí sì fọmọ àfa o àbí àwọn àfa láti máa jáde ká fòtì òun làwọn bàbá wa sùnmùrà practice ni kò yí sì bẹ́ẹ̀ o nítorí bá ti mọ ọjọ́ máa fa ọ̀nà qarna fi buyutikunna ilé yín ẹgbẹ́lẹ́ yín jòkó. wala tabarrajna tabarrujal jahiliyyatil ula. òfin ìtẹ́lẹ̀ kó tó dòní. níbo àwọn tó fẹ́ gbé jìnnà ló má gbé yẹn jáde pé ìṣe wà sí ẹni wọn fẹ́ lónìí. lasunna qadi minan nisa. in ittaqaytunna fala taqadana bil qawli fayatma alladhi fi qalbihi marad. wa qulna qawlan ma'rufa. kedele. وقرنا في بيوتكن لا ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا. Aya òní kóòdì àwọn ìyàwó àfa, kóòdì àwọn ìyàwó ànábì jàre, òun náà ní kóòdì àwọn ọmọ ànábì. Aya òun náà ní kóòdì àwọn ìyàwó àfa, òun náà ní kóòdì ẹ̀yẹ ọmọ àfa. Ó rí i pé kò sápọnlé tó ń tọ́lọ̀ ń sọ òun yí pé. لستن كأحد من النساء. Ọlọ́run ẹ̀ẹ́dì obìnrin kankan láyé. Káàdì mìíràn nìsà. Nítorí pé ẹ ti fara tà nábì ẹ jẹ́ wà nábì ẹjọ́ máa fa. Àbọ̀ bá jẹ́ àwọn àfa ọjọ́ obìnrin kan o. Irat ọjọ́ obìnrin kan o. إن اتقيتن. Pẹ̀lú Sáràtì. Tọ́ bá jẹ́ wọn rápẹ̀rẹ̀ ọmọ àfa lára rẹ̀ tọ́ bá ti bẹ̀rù Ọlọ́run. ولا تخدعن بالقول. gbogbo obìnrin mi ẹnu wọn gbọ́rọ̀, gbogbo ọmọ ẹlòmíì kò sí ní tí ó lè sọ, ọmọ aláṣírí ni wọ́n ẹnu rẹ̀ ò gbọ́dọ̀ gba gbogbo ọ̀rọ̀. فيتبع الذي في قلبه مرض. mọ́ta ẹ̀láńdẹ̀ ọ̀rọ̀ nítorí àwọn ti gbàgbé tó ọba sọ òun ẹ́fídẹ́ǹsì wà pé àwọn àfáàní tí ọba ní ipò rí bẹ́ẹ̀ kò ní sọ bẹ́ẹ̀. وقلنا قولا معروفا. èyí tó bá fi sọ tí ọ̀nà ìtọ́jà ní kọjọ́ jáde lẹ́nu rẹ̀. وقرنا في بيوتكن. kò yí sì fọmọ àfa o àbí àwọn àfa láti máa jáde ká fòtì òun làwọn bàbá wa sùnmùrà practice ni kò yí sì bẹ́ẹ̀ o nítorí bá ti mọ ọjọ́ máa fa ọ̀nà qarna fi buyutikunna ilé yín ẹgbẹ́lẹ́ yín jòkó. ولا تبرجن تبرج الجاهلية الأولى. òfin ìtẹ́lẹ̀ kó tó dòní. dádì wọn lọ bẹ àwọn pàdọ̀ rẹ ọlọ́run jẹ́ Abdulateef ló lè pàdọ̀ rẹ ni wọ́n fi ń sọ fún ọ pé ìjáde tó ń jáde tẹ́lẹ̀ ń. ولا تبرجن تبرج الجاهلية الأولى. ọ̀rọ̀ mi jáde léyìí ò lè jáde bẹ́ẹ̀ mọ́. وأقمنا الصلاة gbélé kọ́ ọmọ sí lọ́hún وآتينا الزكاة máa mẹ̀tọ́ fọlọ́hún ọba. وآتينا الله ورسوله. inna Allaha wa rasulahu tẹ́lọ́lọ́hún rọ̀ṣúlù bẹ̀rù ló fọ́kọ rẹ̀. àti inna Allaha ورسوله. sọ́ọ́rí rọ̀ṣúlù bẹ̀rù gbé Abdulateef yìí nítorí pé ìkẹyọ̀kan péré lọ́lọ́run retí lọ́dọ̀ obìnrin ẹyọ̀kan
tọ́ àná ni o. وإن أطعناكم nígbà ọlọ́run gbogbo ẹjọ́ ohun tán tó ṣàlàyé tán ọlọ́run gbogbo tí wàá fẹ́ ẹ̀yìn sí wàá sí àfa yìí. للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعناكم فلا تبغوا عليهن سبيلا. ẹyọ kan nígbà ọlọ́run gbogbo ẹ̀ tán àwọn obìnrin rẹ̀ kì í gbọ́ kì í gbà gbogbo ọ̀nà mẹ́tọ́ọ̀dù mẹ́tẹ̀ẹ̀ta tó kalẹ̀ ń bọ̀ wá parí gbogbo rẹ̀ ó ní ìwà ní àtà ní abá ti fi lè tẹ̀ láti ẹ̀yìn. فلا تبغوا عليهن سبيلا. ẹ má tayọ àdàlé wọn lé ní máa tọ́ àyàn ọjọ́ ọlọ́run lógún fóbìnrin kọ́ tẹ̀lé ọkọ rẹ̀ tẹ̀lé ọlọ́run. وأطيعوا الله ورسوله. àti ọkọ rẹ̀ kò tá ikọ̀ tẹ̀lé. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة. èyí tó fi máa rojọ́ ká sọ nǹkan máa fà ní ọ ó ti jẹ́wọ́ máa fà ń bí nìsín. kìí tá Al-Qur'ani tí wọ́n dà sẹ́ni ẹ̀rọ. ọ jẹ́wọ́ yí pé ìtọ́ ń kà mú ó yí ọ ni ọmọ onímọ̀ náà táì kò jòkó Kùránì ọwọ́ rẹ tí wọ́n gbélé ọ lọ́wọ́ yìí ó ti tọ́ lò. àwọn àfáà wo obìnrin bá Kùránì ṣe tó wọ́n ní gbogbo wàhálà tá Ànábì ṣe láyé bó ṣe tó. àwọn àfáà wa tírèsì pé àwọn ò rí nǹkan kan tá Ànábì ṣe sákúà rẹ̀ fọ́lọ́hun lẹ́yìn Al-Kùránì gbogbo yòókù wọ́n láfaradà rẹ̀. àmọ́ ìkẹyọ̀ kan tó ṣe sákúà fọ́lọ́hun ni yí pé. وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا. tó bá ma wàhálà tó ń ṣe kóhun tẹ́rà Al-Kùránì gbà ọ wá wé Kùránì yìí iná lókùn tẹ́ wàá yẹn lónìí tẹ̀ ní yàtí mọ́ wọn náà àwọn afáà ló ṣe sákúà rẹ̀ kó tó lọ fọlọ́wọn ọba yìí pé wọ́n lọ́run يا رب ipe wọ́n lọ́run nínà kọ́ ni اتخذوا هذا القرآن مهجورا. ipe wọ́n mọ̀ ti Al-Kùránì yìí wọ́n yọ̀rọ̀ àwọn afáà ní sọ́pọ́tù kéèyàn yà Al-Kùránì lódì nǹkan mẹ́rin wọ́n fi tú wọ́n ní yíyàn lódì rẹ̀ ni pé ká má fẹ́ gbọ́ ọmọ. أجر قراءته yíyàn lódì ẹ̀ ká má fẹ́ kà á mọ́. وسمعه. yíyàn lódì rẹ̀ ni pé ká má fẹ́ gbọ́ ọmọ. yíyàn lódì rẹ̀ ni ká má fẹ́ ronú nípa rẹ̀ mọ́. yíyàn lódì rẹ̀ ni pé ká má fẹ́ fà Kùránì ṣiṣẹ́ ṣe mọ́. أجر الاستشفاء به. àbí ká má ṣe ìwòsàn mọ́. Kùránì wọn ti gbé fún ogún nù o kò sí ní tọ́ máa fẹ́ jẹ lógún lọ́dọ̀ àfáà olówó lè ní fọ́ọ̀mà mi ní owó tó wà lákàntì mi wọn wíìlì ilé báyìí mo bùn mọ́tò báyìí mo bùn bọ́lọ̀ ń bá fi hùn kún fún àáfà bónọ́ọ̀sì ni èyí wòye sógun wa méjì náà lógún àáfà mímọ́ àwọn ìdòkóhùn ká sọ ọkọ̀ṣẹ́ ogún àwọn àáfà mi ogun tó kí bàbá kí ṣé òfin fi fún ọ ó ti fún ọ ó ti gbógun lé ọ lọ́wọ́ ogun tó gbélé Ọlọ́run lọ́lọ́run bọ́ sọ yìí pé. واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة. Al-Qur'ani rẹ̀ tá ikọ̀ ọmọ ká kéé wá sí Al-Qur'ani nìkan gbogbo tíra tí bàbá yín tó fi mọ́ òun wọ́n náà máa ka tíra ẹjọ́ ọ̀gùn àná wọ́n bìlí pé kí láàfin kéwu ṣe. ìmọ̀ ní ń rèlì lónìí kò sí agbára tó wà láyé lónìí tó kọjá mímọ̀ ẹ tó bá jáde nílé tó bá lọ sí mọ̀tàmárù tó ń pàdé àwọn obìnrin tí wọ́n ń fi ìmọ̀ dára ìwọ ọkùnrin gan gbàgbé rẹ wọ́dà mo pàdé ọmọbìnrin kan ní Algeria kódà kìí ṣe mùsùlùmí ìtọ́ba mi ló ń jẹ́ bẹ́ẹ̀ jù nù òun kà lọ wá di mímọ̀ ni o dọ́kítọ́rà ni wọ́n wá fún ní ìlkọ́ wákàtí mẹ́rin ló fi sọ̀rọ̀ ìdí lọ́sọ gbogbo ẹ̀ ó tírìtì ń jọ́nà pé Islam àti muskila fi ń fẹ́ fún Islam ó tó didi tíra ń tọ́ka kalẹ̀ lórí ibi mo jókòó sí omi sì ń bọ́ lójú mi pé yàrá èèyàn lélẹ́yìí àbájánu ètò ìfẹ́ àmọ̀ pé ìmọ̀ ti dowó lónìí ó ti dowó ẹnìkan wá jókòó mi sáà jókòó ní mutamaru ó wá fún ní káàdì rẹ̀ ọkàn kàn kankan sí káàdì wọn wá fún obìnrin ni àwa débi tá a ti fẹ́ jókòó tá a fẹ́ ṣe dínà lálẹ́ la jókòó mo wá ń béèrè lọ́wọ́ ẹni yẹn pé ta ni
ẹni tó po obìnrin yẹn sí pé kọ́ wá bá òun ṣe ìkọ́ nírọ̀lẹ́ wọ́n náà máa ń mú ní à ó ní mínísítà bíi báyìí ni ọ̀dà pọ̀ gbádùn ẹ̀ ọ gbádùn ọpọlọ rẹ̀ mo ní yín sì lọ máa lọ wàá jòkó wọ́n wá fà fún ọ dá mọ́sálà kan lọ wọ́n wá fún wákàtí 3 owó tó gbé fóbìnrin yìí ó tó sáyíkì eku ìmọ̀ ló bí. wà á ti kúrú náà máa yóò ti kúrú náà bí ní ayatollah ìwàlẹ̀ hikima iná làákà náà ti bá kábíyà. àyà àwọn ìyàwó ànábì nu òun náà tọ́ ma ànábì ibi tó wá lọ wọ́n kọ́ àyà kan lókè. ìyá níta ànábì. máa gbọ́. Maya atimi kunna Aisha tí mo bá yí náà tí yóò dọ́ àbúlà alẹ́ àdàbùdé fèé ni. Maya yẹn dání o. Ọlọ́run lè kéyìí nínú yín. Tẹ́ ẹ bá dènà ìyàwó ànábì. Ìfá Aisha tí mo bá yí náà. Tẹ́ ẹ bá dé pẹ̀lú bàjẹ́ tó fojú hàn. Yóò dọ́ àbúlà alẹ́ àdàbùdé fèé. Ọlọ́run ní màá dọ́bù yá yín. Aw kí ló dé ṣé bóbìnrin làwọn náà bí àwọn obìnrin yòókù Ọlọ́run ní dọ́bù yá yín o. Wa kana dhalika alallahi yasira. Ọlọ́run ní ẹ má dí àmì ọ̀rọ̀ mi lọ́rùn láti ṣe bẹ́ẹ̀. Wa man yakunut kunna lillahi wa rasulihi wa ta'mal salihan. Ọlọ́run ní bẹ́ẹ̀ lẹ́ni tó bá wá dénú yín náà pẹ̀lú bẹ̀rù Ọlọ́run àwọn obìnrin míì lásán táwọn bá sì ní tí wọ́n gbàwẹ̀ tí wọ́n ṣe gbogbo nǹkan ládàá kan náà ní fún wọn àmọ́ pé yìí sì mí nítorí Ọlọ́run wí bẹ́ẹ̀ ni wọ́n ti mọ̀ pé bí ayọ̀ lẹ́wà ó yẹ kẹ́yìn ọmọ ayọ̀ ni bó ti wá yẹ kẹ́ ẹ̀yọ̀ tẹ́ ẹ̀ tún yẹ tún wá rọ́jú ẹ̀ tún sìn mí Ọlọ́run ní tún dọ́bù ládàá yín náà bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá farabalẹ̀ Ọlọ́run ní bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ṣẹ̀ mí níta àyókù bá ṣẹ̀ mí ìyà kan ní ìfìjẹ wọn torí ń kà wọ́n kálá ìmọ̀ ẹ̀yin sẹ̀mí ẹ jòkó tẹni Ọlọ́run ẹ tó wá ń sẹ̀mí Ọlọ́run ní ìdọ́bù ya yín tó rẹ̀ kẹ́yìn ó ti mà Ọlọ́run ní bẹ́ẹ̀ bá sì sìn mí náà ìdọ́bù dáadáa yín náà ni Ọlọ́run ní àtẹ́ni dáadáa yín náà méjì ní ọ̀jẹ̀. dákun torí Ọlọ́run ambassador wa ní o ambassador wa ní Ọlọ́run ojú orí dáadáa tó Haji Abdulateef dákun torí Ọlọ́run ẹjọ́ ń lọ lónìí nínú o agbélé ọlọ́wọ́ lámàánà dákun bá tọ́jú rẹ o kìí sọ ọmọ sí òféfé nìkan lọ fẹ́ o máa wọ́n bí wọ́n ti jòkó yìí ọfẹ́ máa rádẹ̀ ní ọba àlẹ́ arọ́bí ọfẹ́ màlàbíbù ọfẹ́ ti àbá alágbàdì sọ́bìrì kùránì ọfẹ́ masàbá ọfẹ́ múnkán ọfẹ́ màlùmọ́bárákù gbàdọ́lá ọfẹ́ tiwa gbogbo àfáà tó dùn kó ń bí ọmọ ló mú lọ òun ẹ̀pọ̀ bọ́ bàbá ṣe dáadáa gbogbo àyínà láàmú wá ṣàdúrà fún ọ tó o bá sì fúnlẹ̀ mọ́ gbogbo àyínà nínú wo ní dùn àmọ́ràn Ọlọ́run ni làǹkúmí Ọlọ́run ní bá tọ́jú ẹ̀ á sì fi iná fọ́tò láì sàrò òfìláyè ẹ̀ dákun. wàlá kàmá sóhà àbìtú ìfàyà òfàkàn sábìlà ni. Ọlọ́run yóò tọ́jú ẹ̀yin méjèèjì Ọlọ́run ó yé yín yóò fi yín pọ́n ìsìlámù lé yóò fi yín pọ́n àwọn àgbàlagbà lé alibarikọ́lá àwọn ẹni Ọlọ́run Ànábì wa Muhammad yóò fa alibarika sí yín láàrin onífi kankan dùn yín o ẹ ní láàkì kankan o ẹ ní wọ́wọ́ tì ẹ ní wọ́mọ tì ẹ ní wọ́láfíà tì alibarika wà ń bẹ́ẹ̀. بسم الله الرحمن الرحيم يا ربي يا الله يا ولي يا ربي يا رحمن يا حي يا ولي ìdíyàní mi nàìjíríà lẹ́yìn náà fún àléyìn wà láàkùn yàtọ̀ gbogbo àwọn tó wà lọ́wọ́ dàn padà láyọ̀ aṣèkè wa fún ọ̀nà ọlọ́wọ́ bá àgbàdo àwọn àmọ́tàná bí duhaika wà átàná bí ìjàbọ́ta bàbáta àwọn dáná yà sàjàlá àlùkà ọlọ́run fèrè jí sí Abdulrahman bàbá akẹwà kúrò aláà pẹ̀lú bísímìlá.
subhana rabbika.